ọlọ́jọ́ ìbí àkìyẹ rọra máa gbẹ̀sẹ̀ mọ́rí abá ẹ̀ẹ̀kan lọ́dún ní ọjọ́ ìbí èèyàn máa ń wáyé tọdún ìtúgbà ẹ̀ láyé tó dùn kó mọ́ pẹ́ wá. ẹ o kọ́lọ́jọ́ ìbí rọra máa gbẹ́sẹ̀ láti jíjọ ọjọ́ ìbí ní jẹ̀lẹ́ńkẹ́ torí pé ẹ̀yin gangan lẹ lónìí. alhaja Shukurat Taiwo Àjọkẹ́ Ìbírọ̀gbà aya ẹnjìnà Suso Ìbírọ̀gbà pẹ̀lú bí ọjọ́ ìbí yín tó ṣe kò lónìí ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà yìí 1st October àbáyín dúpẹ́ fún Ọlọ́run ọba àlá tó tún jẹ́ kójú yín ó rọ́dún tuntun pẹ̀lú ayọ̀ àtàláfíà hamdan wa shukran lillah. ìyá ọkọ yín màmá alálùbáríkà alhaja Afusat Àmọ̀pé Agboola ọ̀tún ìyá ọjà Olúwọlé ọba mall shop FA 57 Lagos Island wọ́n kì í pé happy birthday long life and prosperity. oya amúdánilá ilé today. Ada yesterday. àyàlúlá ilé tomorrow. Èmi kún lọ́la. àlà mímọ́ Ọlọ́run nínú àṣẹ ṣáni ká dúpẹ́ ó tún ṣàdéhùn fẹ́ni bá tẹ̀lé kó má lékún ṣàṣẹ́rí lọ́dún tó lọ́mọdọ́rọ̀ yẹn wò ṣàmòfin lékún ló jẹ́ yàrá kọrin kò lù kí n lè wá dúpẹ́ amúdánilá ilé today. Ada yesterday. alhaja Shukurat Taiwo Àjọkẹ́ Ìbírọ̀gbà the CEO Wine Empire ààfin wáìnì tó kọjá bẹ́ẹ̀ lóríṣiríṣi brand bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ní kẹ́ ẹ béèrè number 63 ni wọ́n wà Pangbose Street Lagos Island owó mama Alisha mama Alina ẹ ò ní sunkún lórí ọmọ o ẹ̀yin níyàwó alhaji engineer Sodiq Ìbírọ̀gbà engineer Suso òyìnbó abánikọ́lé engineer tó mòye ẹ fẹ́ kọ́lé àwòdámi ẹnu pẹ̀lú structure tilẹ̀ yìí tàbí tilẹ̀ òkèrè engineer Suso ní kẹ́ kàn sí o iṣẹ́ wọn fi ní lọ́kàn balẹ̀ alhaja Àjọkẹ́ èso ní ya ẹ̀yin àtọkọ yín ẹ ti sọdún eléyìí pẹ̀lú ayọ̀ àtàláfíà ìgbádùn tẹ́ ẹ bá lò ọdún kan ló máa jẹ́ bisimilayi ta'ala amina ó yá mo ṣe tán mo fẹ́ kí ọlọ́jọ́ ìbí délédélé ṣe bẹ́yìn ní Ìlọrin Àfọ̀njá ẹnu dùn jù ọ Ìlọrin gèrè álímì ìlú tóbi tó yìí wọn ò léegun ẹ̀sìn lè gúngún lé wọn àkọ́kọ́ lóró bẹ̀ ẹ̀yin lọ́mọ ajífi kálàmù dámọ́lẹ́kọ̀ à ń ṣe kọ́ńdígbọ́n wọn kì í lù lágbàjì kéwù ni wọ́n ké ẹ̀yin lọ́mọ sàwọ́lọ́tún amáyọ̀ ló sì ọmọ akéwù gbẹrú nìyín ẹ̀yin lọ́mọ sàdúrà gbọ́rẹ́ ọmọ òpó múlẹ́rú mọ́jà àlẹ́ kan òpó kọrọbìtì lálẹ́ ọ̀yún lè ládẹrin òpó kọrọbìtì òpó tí ò gbọ́ràn ẹja kọjú ẹ síná iná tí ò gbọ́ràn ẹja kọjú ẹ sómi omi tí ò gbọ́ràn ẹja fi pọn ọtí líle karùn fọmọ tó burú tí ò gbọ́ràn ẹja aràn lọ sógun ogun ọ̀hún làfọ̀njá lọ tí ò padà wálé mọ́ o ẹ̀yin lọ́ọ́ máa bídeṣu alhaja Shukurat Taiwo Àjọkẹ́ Ìbírọ̀gbà ìyàwó engineer Suso Ìbírọ̀gbà àkìyìn pé ewu ọjọ́ ibi o àṣeyí àṣàmọ́dún sẹ̀mí alhaja Afusat Àmọ̀pé Agboola ọ̀tún ìyá ọjà Olúwọlé ọba mall shop FA 57 Lagos Island ló ń kì í fún tọjọ́ ìbí.